Ọlájídé ló ń ṣọdún o. Ẹ ó yáyá ẹ jẹ́ àjọkí. Òkú ọdún o, òkú ọdún o, òkú ọdún o. Àpáta dé, àpáta pààrọ̀ ewì dé. Ọlájídé Adébáyọ̀ Genesis máa gbádùn ẹnu tèmi. Ọ̀kan pàtàkì ni wọ́n ṣe láàrin Nigeria Police Force. Olóríire alálùbáríkẹ̀dé ènìyàn. Jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe, kì í fa wàhálà bẹ́ẹ̀ ni kì í pariwo. Ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kùn okú ọdún o. Olówó orí Ọmọyẹmí bàbá Yọ̀déjì bàbá Òkìkí ọlá. Máa wọlé maraba. Àbúrò rẹ̀ ló ní kí n máa kíyọ. Akọgun ló ní kí n máa kíyọ kìyọ délé bàbá tó bí ọlọ́mọ. Àfijọ́ ọlọ́pàá tó múnádóko. Ìlú ọmọ Àkúrẹ́ ọmọ olóyè mẹ́kùn ọmọ amúdàálẹ̀ ọmọ amúdàálẹ̀ ọmọ amúdàálẹ̀ ọmọ amúdàálẹ̀ mo gbọ́n ẹnu pani. Àkúkú bẹ́ni lórí ó sàn jó gbọ́n ẹnu lọ. Ọmọ olómi méjì kan péjèjì lálà òṣì ìtàkùrẹ́kẹ́ mọ̀mọ́ lálà alátìẹ́ ń bẹ nínú èyí rẹ̀. Ìwọ lọmọ ọlọ́jà méjì kan ná lójúmọ́ bọ́ bá lórí ta gbọ́dọ̀ wọn sì ná mẹ́sà náà yé sí. Ọlọ́jọ́ bí ó sọdún èyí wàá ṣàmọ́dún lágbára lọ́wọ́ Olúwo wa. Ẹ̀fọ́ òdì ẹrú onífẹ̀ẹ́ ni wọ́n ń ṣe. Ìwọ ti dánmọ nífẹ̀ẹ́ ní tiẹ̀ ẹ̀fọn ayé ò ní fún ọ. Èdè ayé ò ní dìyọ́. Àṣìta ìbọn ò ní bà ọ́. Ò ní fojú sunkún aya. Ò ní fojú sunkún ọmọ. Ìwọ fúnra lára rẹ ò ní fàìsàn lògbà. Ó sọdún èyí wàá ṣàmọ́dún. Ẹni tó bá ní kó o mọ̀ ṣàmọ́dún, èèyàn tó bá ní kó o mọ̀ pẹ̀ láyé, onítọ̀ fúnra lára rẹ̀ ló máa fa aṣọ ara rẹ̀ ya láàrin èrò. Happy birthday to you and we all wish you long life and prosperity. Àpáta pààrọ̀ ewì lèmi jẹ́. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775. Mo gbéra pa ó di ibi tá a forí mi sọlẹ̀ sí ní lójúmọ́ ti má dé gbogbo ilẹ̀ kílẹ̀.